dádì ẹ̀ yà wèrè tó tọ́ ni mo fojú mi rí. báwo ló ṣe ṣẹlẹ̀? Bó ṣẹlẹ̀ ní pé sọ̀rọ̀ fọ́mọ yẹn ó escape tó wọ́n wá mú bàbá ẹ̀. Bàbá yẹn wá ní pé kò ń ṣọmọ òun ṣọ́mọ̀ tó wá mú bàbá ọmọ yẹn dé láàárọ̀. Tó mú ọmọ yẹn rádà dé láàárọ̀ tó fi eyín. Ṣé wọ́n wá lọ mú ọmọ yẹn ó rí bàbá yẹn, ìgbà tí bàbá yẹn rí ọmọ yẹn ó dákú. Tó bá bàbá yẹn máa jí òun ló ya wèrè bẹ́ẹ̀. Àṣìgbà tó ó dákú bó ṣe rí ọmọ yẹn ṣọ́ọ̀kì yẹn pé kò jẹ́jọ́ mọ òun. So later tí wọ́n wá ṣáàtúrà láti survive tó ṣáà come around so bó ṣe ya wèrè nìyẹn. So wọ́n ti wá gbé lọ sí hospital láti lọ tọ́jú ẹ̀. Even àwọn àáfàá méjì pẹ̀lú àwọn ẹ̀gbọ́n ẹ̀ obìnrin méjì wà níbẹ̀. Àwọn ẹ̀gbọ́n obìnrin yẹn wọ black jalami àbáyé wọ́n dé fìlà. Obìnrin méjì pẹ̀lú àwọn àáfàá méjì kan lọ́lìdì wọn wọ mọ́tò mikra lọ gbé wọn sí tọ́jú wọn. wọ́n fi gbé bàbá yẹn lọ sí ibi tó ti máa tọ́jú ẹ̀. bẹ́ẹ̀. kíní kan mo kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí gbogbo ẹni tí ò sí Nàìjíríà gbogbo abiyamọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà ti mọ̀ wípé ọ̀nà ti pọ̀ lẹ́rùn báyìí ọ̀nà ti pọ̀ lẹ́rùn ìbẹ̀rù bójó lórí kí ló fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Timothy tí wọ́n sin lẹ́nu àìpẹ́ yìí ó wà lọ́kàn àwọn èèyàn kan woman kan pè mí lánàá woman yẹn ń sunkún woman yẹn bú sẹ́kún wípé bo là ń lọ ọ̀rọ̀ dé kóòtù lọ́ọ̀yà kankan ò yọjú lẹ́yìn tí Timothy tó ti wà nínú sàárè lẹ́yìn tí wọ́n ti bo Timothy mọ́lẹ̀ tán Oríyọmí Hamzat fúnra ẹ̀ òǹgán ti pariwo síta ìlẹ̀kẹ̀já lé ìlẹ̀kẹ̀já òde ibi ìlẹ̀kẹ̀ ó já sí kò tí ì yẹ nìkan ẹ̀já gbé yẹn ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí ẹ̀ lórí ọ̀rọ̀ tó bá ti délé ẹjọ́ ìwọ̀nba la lè ṣe mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí oníròyìn a máa fojú bá lọ a sì ń fojú wò ó bọ̀ bó bá ṣe ń lọ a máa jẹ́ gbọ́. Now ní òní kí n déètè níyẹn náà òní ọjọ́ kẹta òní lọ́jọ́ kẹta oṣù kejì ọdún 2022 ǹjẹ́ lẹ mọ̀ wípé wọ́n ti gbé àwọn ọmọ tí a pa Sofia wọ́n ti gbé wọn lọ sílé ẹjọ́ níbo lọ̀rọ̀ tí wọ́n já sí wọ́n yẹgi fún wọn ni wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún wọn ni wọ́n yọ̀ǹda wọn kán máa lọ lálàáfíà ni ilé ẹjọ́ ni ó sọ ṣùgbọ́n ká fi ọkàn balẹ̀ nítorí pé ibi tó rọ̀ ń lọ orílẹ̀-èdè Nàìjíríà ti kúrò nípò tàná o ìyàtọ̀ ti bá ìwé àná ìyàtọ̀ ti báwé àárọ̀ lórílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín nítorí pé àwọn akékaka wọn ò dákẹ́ àwọn awosàkún ọ̀rọ̀ wọn ò sùn ojútùú síṣòro là ń wá ìdájọ́ òdodo ni gbogbo wa ń pariwo ohun tí mo torí ẹ̀ wá sórí ètò yìí lásìkò yìí ó ní láti tawá lólobó ó ní láti ṣí wa létí wípé gbogbo ẹni bá léèyàn Nàìjíríà gbogbo ẹni bá lọ́mọ ń bí kí wọ́n fà wọ́n létí dáadáa kí wọ́n kì wọ́n lọ gidi mo lọ́rẹ̀ẹ́ kan ní Kàfàǹṣà mo lọ́rẹ̀ẹ́ kan ní Sókótó mo lọ́rẹ̀ẹ́ kan ní Ìbàdàn mo lọ́rẹ̀ẹ́ l'Ákúrẹ́ mo fẹ́ lọ kí i pàápàá àwọn ọmọbìnrin wọ̀nyí àwọn ṣerékodé wọ̀nyí ẹ fà wọ́n létí gidi o ẹ fà wọ́n létí gidi torí gbà tí má bẹ̀rẹ̀ sí í ṣí àwọn fídíò tí ń bẹ́lẹ̀ yìí tí má bẹ̀rẹ̀ sí í ṣí láwẹ́láwẹ́ fún yín táyìn gan wò ó ẹkún ògbọ̀n abiyamọ bí èèyàn dorí ahun àánú ṣe bí èèyàn bá dorí ahun àánú ṣe
kókó nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ rèé, ẹ má fojú di ẹnikẹ́ni. Ọmọ kékeré ni ọmọjọ́ wo, ẹ má fojú di ẹnikẹ́ni. Ṣe bó obìnrin ni ọmọ ọdún mélòó. Ó kúnlẹ̀ sí lórí pé mo mọ́lẹ̀ wá dọ̀wẹ́ mu, ó dọ̀wẹ́ mu àtijọ́ sọ pé báyìí máa ṣe náà nìyẹn. Ó jẹ́ ìdíwé mi mọ́ bẹ́ẹ̀ dání mi. Ṣé kọ́ pa kẹ́ tó gé orí ẹ̀, ta ló kọ́ pa báyìí ṣe kọ́ pa kẹ́ tó gé orí ẹ̀? Báyìí kọ́ pa ó di ojú ẹ̀ mú èmi kọ́ gbé ọbẹ̀ ẹ̀ mú dàgọ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tí mi ṣe. Ṣé ẹ ti kọ́kọ́ pa kẹ́ tó gé orí ẹ̀? Agé lọ́wọ́ kan náà ni. Ẹgé lọ́wọ́ kan láì ṣe pa kò sí báyìí bẹ́ẹ̀ pa. Àdá ẹ̀ lẹ́ fi gé orí ẹ̀ bọ́lẹ̀. Bóyá wá ń ṣe kíní àmọ́ nǹkan tí mi ti gé ara mi tó ń gbé ká tẹ filẹ̀ ń gbé ó ti àmọ́ wá ń gbé jẹ́ ẹ́ ti sùn ṣá bóyá inú ìjà rẹ̀ jẹ́ bóyá sáré ó pé kí ni ká ṣe wáyé ọmọ ẹ̀jẹ̀ ti ń pariwo díẹ̀ díẹ̀ bóyá sáré yí lórí tí wọ́n kò fi ṣẹ́ díẹ̀ tó fi ṣẹ́ èmi kọ́ ara gé tán. Òkùtí ààrẹ bá lóye ṣe gbàtẹ́gẹ́. Àwọn oúnjẹ àpò ń sọ pé. Mo mọ̀ọ́mọ̀ fẹ́ mú wá sí ìrànlétí wa ni màá fi fídíò ọmọ kan hàn yín sìn. Ọmọ yẹn 20 years old, obìnrin ni. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn dẹ̀ sì ti bẹ̀rẹ̀ sí lò ó. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n bẹ̀rẹ̀ sí lò ó, wọ́n ń yá lò, wọ́n sọ di assassin. Tẹ́ bá rí ọmọ yìí ẹ sọ pé kò lè jẹ́ kọ́ka tán. Òun ni wọ́n wá ń bẹ̀ níṣẹ́ dé tòrutòru, ó ń gbé ìbọn láti pààyàn. Kí ló dé? Níbo là ń lọ? Ó ń gbé ìbọn láti pààyàn. Fúnra ara ẹ̀ ni ó sọ ọkọ̀ ara ẹ̀. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí dùn lẹ́nu mi. Tó bá tiẹ̀ ti dérú àwọn nǹkan kátàkátà báyìí, àwọn ọ̀rọ̀ ránran lé ní. Ẹ̀yin ọmọ alálùbọ́sà ni, sọ́mọ eléyìí ọmọ ilé kéwu wa ni. Ayé ti kọjá gbogbo yẹn báyìí. Ẹ rí lọ́wọ́ bẹ̀rẹ̀ oríṣi bíi fídíò méjì kan lẹ ti kọ́kọ́ rí fìrìfìrì. Kẹ́ lè mọ tí ń bọ̀ lọ́nà ni. Ẹ gbìyànjú kẹ́ subscribe. Bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí, ẹ máa subscribe sí orí channel wa Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV. Ẹ subscribe sí. Ẹ like ẹ drop comment yín. Ẹ ṣeun o. But that Sadiq is to give us gun. She will not give us the person picture that we are going to go and kill the person. It's not only me. We are three. The two persons have run away. It's only me that they catch. Where and where have you killed people? Explain like one or two places. And how you have killed them. I've killed one in Fabiri, and I've killed one in Azan. And the third one is in Ajay that I killed the third one. Ajay? Where is Ajay? It's at Ilasa Maja. Okay, It's so about Ilasa. How? Tell me how. When the fourth one? It's gone. I used to kill the person. It's gone. It's gone. I used to kill them. So when they give me the person picture, I'm not going to wear Jalamiya white with this thing white, with hijab white. So three of us are going to go. Tell us how you normally kill them, Jare. When you wear the white hijab. Three of us, we are not going to go to the place. After we reach there, we are not going to enter the person's house and go and kill the person. After that, when we now come back to Brother Sadiq, the gun that we use, we are not going to return him to Brother Sadiq. Brother Sadiq is not going to give me 10,000, but the many people is 20,000. They are going to give the people. Okay, how do you enter the person's house? Tell us, since you've never been there. It's in the night we used to go. We are not going to enter the person's house. How? Everybody through the place we are going to enter. It's the fence we used to pass and enter the house. Can you climb a fence? Do you climb fence with them, or they will climb and you go and open the door for you? Yes, they are going to climb the fence and enter. They will not go and put the gate. The three of us will not go inside. So tell me, describe to us how you shoot the person.
I used to use gun to shoot them like this. I used to hold the gun to shoot them. You don't just know how to tell us. Tell us how you got to know how to shoot. It's Brother Sadiq that teach me when I reach their place. How? She will give me the gun. I'm not going to shoot a wall. After I shoot a wall, she's not going to collect it. She taught me about 3 times how to shoot it before I know how to shoot the gun. So when you go to the house, when you go to their house, the person you want to kill, when you get to the house, when you shoot the person, how do you feel? Or what is the immediately you release the fire? What happens to the person? What will happen to the person? Then how do you feel? The person is going to die, and I don't feel bad. I don't feel anyhow. Do you rob the person immediately? After shooting the person, do you carry anything from the house? No, we don't carry anything. We just go outside and we're going to lock the gate back. And we are going to go after we do the operation finish. Have you ever asked Brother Sadiq any day that why are you telling me to go and kill this man? What did those people do to you? No. So you are a member of their cult group? Yes. What is the name of the cult and how were you initiated? It's Brother Sadiq that take me to their court. After she take me to their court, she now take me to their babalawo. So the babalawo like give me something to eat and do that. So after that, we are not going to go for operation. After the operation, if we now come back, Brother Sadiq is going to give us our money of the work. 10,000 naira for a so you don't like killing? Are you related to Brother Sadiq? Are you related? No. How did you get to know him? Is he your boyfriend? No, it's not my boyfriend. It's when I run away from Abeokuta, when I now reach Lagos. I want to go and be working. So and I see Brother Sadiq. And I see that the work that they are doing, I'll be seeing money inside. So that is how I joined Brother Sadiq. So where do you live? It's in their friend place. I used to say Wasiu and Shegun. So who is your boyfriend amongst them? It's Shegun. My boyfriend is Shegun. Is Shegun here? No, she already run away. So now that you have found yourself in this mess, how do you feel? That you have killed 4 people and you are caught. How do you feel? I feel bad. I feel bad about what I have done. I feel bad. Where are your parents? Let's hear complete your sentence. They're in Abeokuta. It's in Abeokuta. My parents and my daddy stays in Abeokuta. They stay. I run from Abeokuta to Lagos. We can see you are educated. What level of education do you have? We can see you have gone to school. You went to Yes, school, yes. At what class did you drop out? I stop at SS3 grammar school. SS3 grammar school. You finished SS3? Yes. So what now happened? Why did you leave your house? In Abeokuta. Why did you leave? Sorry, where is Brother Sadiq? Why did Brother Sadiq. How long have you been there? Okay, bros, come. You can go to them. Kírú ọmọ yẹn máa sọ wípé wọ́n gbébọn fóun, ẹ̀yin náà gbọ́, mi ò lálàyé ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ ṣe lórí ẹ̀. Kókó àlàyé tí mo fẹ́ ṣe ni pé kí gbogbo apáta kí á wà ní tójú tìyẹ́ tàparò ríran, ká má sọ àsùnpìyẹ̀, ká máa ṣọ́ra àwọn wo ló yí wa ká. Bẹ́ẹ̀ fẹ́ sùn lálẹ́, ẹ tìlẹ̀kùn ilé, ẹ tìlẹ̀kùn wájú ilé, ẹ ti tẹ̀yìn kùlé. Wíńdò yín bó ló ṣe rí? Ẹnìkan ń kànlẹ̀kùn. A gbọ́dọ̀ wà security conscious. It's high time àsìkò rèé fún wa láti wà security conscious. A ní bọ́ sọ́wọ́ ayé o. A ní bọ́ sọ́wọ́ ajínipa, agbénipa, àwọn apanigbowó. Ọmọ yẹn ní tó ń bá pààyàn tán, tó yìnbọn pààyàn, ohun kan tí ẹ̀ kì í fìlì ẹ̀ pé òun ṣe nǹkan kan tí ò dá.
ohun yìí nímọ̀ lára pò ń ṣe nǹkan kan tí ò dáa, ohun yìí rí rò. Tó bá ti wá ṣèyẹn tán wọ́n á wá fún 10,000 naira owó kó lọ pa, ó lọ gba odidi ẹ̀mí èèyàn. Wọ́n á fún ní 10,000 naira owó pé ó gba odidi ẹ̀mí èèyàn. Ṣé yóò rí bẹ́ẹ̀? Now Sọ́líù àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n pa Sofia, tí mo mẹ́nu bà ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan pé wọ́n ti wà ní kóòtù, wọ́n ti wọ́n lọ kóòtù báyìí, wọ́n ti charge wọn sí kóòtù. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ti wọ́n lọ kóòtù. Ẹ má gbàgbé wípé àwọn ọmọ èyí yóò di mímọ̀ wípé àwọn ò ní babaláwo kankan, ṣùgbọ́n o bàbá ohun tí wọn gan máa ń pawọ́ dà, bàbá tí wọn gan máa ń pawọ́ dà. Ẹ mà àwọn àfáà tí máa ń ṣiṣẹ́ fáwọn èèyàn, ẹ má ṣì mí gbọ́ o, wọn ò pé èèyàn burúkú làwọn àfáà o, àwọn àfáà dáadáa pọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ fáwọn èèyàn, mi ò sì pé èèyàn burúkú ní bàbá wọn. Ṣùgbọ́n táwọn ọmọ iṣu ẹni ní tọwọ́ ẹni ìbẹ́po lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, iṣu ẹni ní ti ọwọ́ ẹni ìbẹ́po lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. So ẹ jẹ́ n fi fídíò yìí hàn yín, màá fi fídíò kan hàn yín. Àwọn èèyàn tó ń pè yìí ẹ má ti máa pè, ẹ jọ̀ọ́ ẹ ń distract mi. Now ibi tí mò ń bọ̀rọ̀ lọ pé iṣu ẹni ní ti ọwọ́ ẹni ìbẹ́po ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pẹ̀lú àwọn ọmọ yẹn ó ní àṣẹ làwọn dú Sofia lọ́rùn, òun àti kejì ẹ̀ wọ́n wá ní ó dá o, wọ́n ti jọ pláànù ẹ̀, wọ́n ní ìwọ ló mú ló pín ní ẹ̀ mọ́lẹ̀, òun wà gbé ọ̀bẹ sí lọ́rùn, òun ó dùnbú ẹ̀ láì kí n ṣadìẹ. Tó túmọ̀ sí pé ó ṣeéṣe kó má jẹ́ gbà àkọ́kọ́ rèé. Tó bá wá jẹ́ pé gbà àkọ́kọ́ rèé tí wọ́n pààyàn, a jẹ́ wípé wọ́n ti máa ń pa nǹkan míì tẹ́lẹ̀, bóyá bí ẹran, bí wọ́n ti máa ń kọ́ wọn bí wọ́n ti máa ń pa ẹran, wọ́n fẹ́ ṣètùtù ti bí wọ́n fẹ́ ṣètùtù tọ̀hún, tí wọ́n mú ẹran tí wọ́n kì mọ́lẹ̀ tí wọ́n dùnbú ẹ̀ tó fi lè rọ̀ lọ́rùn tọ́kàn ẹ̀ fi lè balẹ̀ láti kí odidi girlfriend ẹ̀ mọ́lẹ̀. Ẹ jẹ́ ká fáwọn ọmọ wa lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká fáwọn ọmọ wa lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká máa mójútó wọn dáadáa. Níbo ni wọ́n ń lọ, níbo ni wọ́n ń jẹ̀ síta, ni wọ́n ń bá ṣọ̀rẹ́. Ẹ ráwọn ọmọ tí wọ́n lọ sun orí èèyàn ní ilé tiwọn náà, wọ́n jọ ń kó wọn lọ ni, wọ́n jọ ń kó wọn lọ ni, àwọn ọ̀rẹ́ méjì tó kù. Náà kí n padà sórí ọ̀rọ̀ Sọ́líù àtọ̀rẹ́ yẹn. Ìwọ tí ń fẹ́ tẹ́lẹ̀, ó tún wá sọ fọ́rọ̀ ẹgbẹ́ ọmọ yẹn ò wúlò, ìwọ náà lè là ń bẹ, o lè jẹ́ ń bẹ. Ohun tí wọ́n ń ṣe nìyẹn, ibi tó pọ̀lọpọ̀ tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọge mi ò ti pé nìyẹn, àwọn ọmọ pápá àwọn tó ẹ̀ṣẹ̀ ń bọ̀. Wà á máa fẹ́ ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ mi á tún wá dẹnu kó ẹ́, wà á tún gbà fún, wà á tún máa fẹ́. Mọ́mọ́ bí ọ́ lè rè pé kí ló dé, ó ní kí ìṣòkò fẹ́fẹ́, ó kàn fẹ́ máa bá aṣọ ọ̀rẹ́ lásán ni, ó kàn fẹ́ máa lò lásán ni. Ọ̀rẹ́ ẹni tó ń dètì ẹ tẹ́lẹ̀, wọ́n tún bára wọn sùn mọ́jú, kẹ́ẹ̀ráyé àwọn ọmọ yìí, wọ́n bára wọn sùn lálẹ́ ọjọ́ yẹn kó tó di pé wọ́n wá gbé wọn wá pa o. Wọ́n bára wọn sùn lálẹ́ ọjọ́ yẹn nínú yàrá yẹn. Mind you, ọmọ yẹn Sofia ó ń dáná lọ́wọ́ ńlé ni, ó wá sọ fáǹtì ẹ̀ wípé ẹjọ́ mò ń bọ̀ o, mo fẹ́ sáré lọ síbì kan. Níbo ló ń lọ tí ò lórúkọ? Níbo ló ń lọ tí ò ṣeé sọ? Wọn àmọ́ bí ó lọ. Ó wá lọ, ó tún wá pè padà wípé ẹ má bínú, òun ò ní lè wálé lálẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wa bọ́ ṣe ń ṣe nu o. Tí ọmọbìnrin bá jáde ńlé lálẹ́ tó wá pè yín tó ní mo ò pélẹ̀ ti ṣú, mi ò ní lè padà wálé lálẹ́ yìí. Ẹ tètè máa kí àwọn ọmọ wọ̀nyí nílò. Ọwọ́ tó bá ṣẹ́ ẹ̀gúsí ló gbọ́dọ̀ jọ bẹ̀rẹ̀ o. Ẹ máa kí àwọn ọmọ wọ̀nyí nílò o. Ibi tó ń lọ tó ń kó bá wọn jù lọ́pọ̀ ìgbà ni pé ṣebí Sọ̀díkì ni, ṣebí Túnjí ni, ṣebí Sẹ̀míù ni,
kò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún mi láìláì tí mo mọ̀ dáadáa ó mà láìkì mi ó láìkì ẹ̀ ojú ẹ̀ lórí ṣó rọ́kàn ẹ̀ ni ìbájẹ́ pé Sofia rí ní tí àwọn ọmọ wọ̀nyí ń rò lọ́kàn ni ṣé yóò lọ bá wọn ìyẹn wá pín ní Sofia mọ́lẹ̀ ìkejì mú ọ̀bẹ ó bẹ̀rẹ̀ sí fi yàn án ó bẹ̀rẹ̀ sí fi dù bí ẹran ó wá ṣàkíyèsí pé ọ̀bẹ yẹn ò tí ì gé já tán ó lè pariwo síta ó sáré yìn ọrùn ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ jọ̀ọ́ mo béèrè ní o ṣáwọn ọmọ yìí yóò jó expert bẹ́ẹ̀ mi ṣe wà mi ò lè dádìẹ pa mi ò padìẹ rí láyé mi mo ń wo fídíò yẹn omi ẹkún sì ń jábọ́ lójú mi omi ẹkún sì ń jábọ́ lójú mi now ń wá dé police station àwọn ọmọ yìí ń sọ wípé àwọn ò ní babaláwo orí Facebook làwọn ti wò ó ẹ̀yin tí ẹ̀ ń gorí Facebook láti máa kó àwọn èèyàn níkọ̀ọ́kùkọ̀ ẹ̀yin pásítọ̀ tó jẹ́ pé gbogbo ariwo ti yín ní bá ṣe máa lówó òjijì ẹ̀yin tẹ́ máa gbọ́ra yín public speaker àbí kílẹ̀ ń gbọ́ra yín tó jẹ́ pé gbogbo ẹ̀yin ronú ẹ̀yin lè gbà àwọn èèyàn mọ̀ràn nípa pé bẹ́ẹ̀ yóò ṣe hùwà rẹ̀ ta ló bá yín dábàjẹ́ mú pé gbogbo ẹni wáyé ni ó lò ó lọ ṣọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ fún yín gbogbo ẹni tó wá sáyé pátá ni yóò jẹun tí ò bá kú yán bí tó bá tó pẹ́ díẹ̀ gan yóò mú yàn tó kú gbogbo ẹni wá sáyé pátá ni yóò máa rọ́wọ́ tì bẹnu báyìí tí ó máa jẹun gbogbo èèyàn tó sì wá sáyé ni ó wọṣọ sọ́rùn ìwé mímọ́ gan sì ti sọ ó ní lẹ́yìn tí o jẹun tí o mu tí o wọṣọ tí o rí ibi forí ẹ̀ mọ̀ sí ìtẹ́lọ́rùn ni o ní àìnítẹ́lọ́rùn ní fa gbogbo wàhálà yìí níbo ni mò ń bọ̀rọ̀ mi bọ̀ ó ní wípé wọ́n lórí Facebook làwọn ti mú tí wọ́n wò gẹ́gẹ́ bí ìtọ́ni lórí bí wọ́n ṣe ṣe oògùn abẹnugọ̀ngọ̀ oògùn tí ó pòwó wá fún wọn oògùn owó lórí Facebook ẹ̀yin tẹ́ ń gorí Facebook lọ tẹ́ ń dá group oríṣiríṣi sílẹ̀ tó yẹ pé ní tẹ́ ń kọ́ àwọn èèyàn ní bá ṣe máa ṣe oògùn owó ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ẹ mọ́ bàálù ìjẹ́ o Yorùbá àìṣe ìrìn hànà ẹ mọ́ sọ àlọ́ ọkọ̀ tá à jẹ́ gbogbo Yorùbá gidi ló mọ̀ wípé iṣẹ́ là á ṣe torí pé iṣẹ́ lòṣùpá ṣe lájùlé ọ̀run iṣẹ́ lẹ̀dá ṣe kó tó lówó lọ ní Yorùbá ti mọ̀ pé iṣẹ́ dí aláṣẹ jẹ òwò dí aláṣẹ jèrè ẹ kọ́ àwọn èèyàn bí wọ́n ti tẹpá mọ́ṣẹ́ ni iṣẹ́ tí wọ́n lè ṣe láti fi dọlọ́rọ̀ bó tilẹ̀ jẹ́ pé ipò tí kọ́ńtírì wà ipò torílẹ̀-èdè wà ó ń jẹ́ kó máa sú àwọn èèyàn nígbà tá a bá rẹ tó ṣe wàhálà títí tí àwọn kí náà ló mú bọbẹ̀ ṣùgbọ́n síbẹ̀ lóòótọ́ ìrètí pípẹ́ ṣọkàn láàárẹ̀ ṣùgbọ́n síbẹ̀ ìforítì àti sùúrù ó ṣe pàtàkì sùúrù máa ń ṣe òkúta jiná òun mọ̀gbà tásìkò tiẹ̀ dé láti lànà ọ́ àsìkò ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wíwọ aago aláàgó sáré ló lè dá wàhálà alẹ́ in a nutshell tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ rí wípé àwọn ọmọ igan ò ṣúọ̀ bóyá táwọn bá pa Sofia tán tí wọ́n sun orí ẹ̀ bọ́ṣẹ́ láwọn fẹ́ sun orí ẹ̀ wọ́n fẹ́ dáná sun orí ẹ̀ wọ́n fẹ́ jó orí ẹ̀ níná wọ́n fẹ́ fi ṣe àgúnmu ní tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tọmọ yẹn sọ dáadáa máa play fídíò yẹn fún yín sìn tó bá fi orí ọmọ yẹn ṣe àgúnmu tán wọ́n láwọn máa fi mú míìkì wọ́n máa fi míìkì lò láràárọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí fi míìkì lò láràárọ̀ owó á wá dé orí olórí orí èèyàn ẹ máa fi míìkì lò láràárọ̀ kíní kan ló kọ́kọ́ dájú experiment lásán ni wọ́n fi Sofia ṣe wọ́n lo yàrá wọn gẹ́gẹ́ bí lab láti fọmọ ọlọ́mọ ṣe experiment wọ́n pa á odidi ẹ̀mí èèyàn ìyẹn tó gé apá kan bí itan ẹ̀ ó tún fẹ́ lò fún nǹkan míì tó túmọ̀ sí pé wọ́n ti fi ojú àwọn ọmọ yẹn hàn wọ́n ti fojú wọn mọ ọ̀nà oríṣiríṣi yíwọ́ padà èmi ò ló burú láti máa yíwọ́ padà èwo ni lílu ẹ̀mí èèyàn tó bá jẹ́ wípé nǹkan
nǹkan kan wà tẹ́ gbọ́dọ̀ lo orí èyàn ẹ ṣe lórí ọ̀bọ sórí ọ̀bọ òjọ́ tẹ èèyàn ní ẹ ṣe ló ti mọ̀dò ẹ ṣe ló ti nà kí wáyé pé ọmọ ọlọ́mọ táwọn òbí ẹ̀ ń wò pé tó bá ti ẹ̀yà tó bá dọjọ́ iwájú ọmọ ìyá dirú digba fáwọn á dé èèyàn ò lẹ́mú tẹ kì mọ́lẹ̀ ẹ wá ṣe plan oríṣiríṣi lórí ọmọ yẹn èyí tí ẹ bẹ̀rù àyà yín ò já ẹ̀mú ẹ̀ kì mọ́lẹ̀ wọ́n bí lè rè pé ní ìsìn tán ti wá mú ọ bó ló ṣe feel wọn bá táyé òun wá òun ní ṣe irú ẹ̀ mọ́ inú òun ò dùn wọ́n bí lè pé nígbà tó ń pa bó ló ṣe feel ẹni ẹ àánú ẹ ṣe òun wò pé kò yẹ kó ń ṣe òun regret ẹ ó regret ẹ lẹ́tún mú orílẹ̀ gé orí já ẹ gé orí já tán ẹgbẹ́ inú kòkò tán ẹgbàlé àwọn ọ̀rẹ́ yín lọ lẹ́ẹ̀kúlélé wọn ẹ lọ lo àdìrò wọn láti lọ máa jó orí ná ẹni pé kò regret ẹ ẹni pé kò kábàámọ̀ ẹ owó tí wọ́n fẹ́ nìyẹn ló wà lọ́kàn wọn kò lè jẹ́ gbà àkọ́kọ́ rèé tí wọ́n á ṣe ọ̀dájú ni wọ́n. àmọ̀ràn rèé ẹ̀kọ́ rèé fún gbogbo òbí àmọ̀ràn sì rèé ẹ̀kọ́ rèé fún gbogbo ọmọ tí ń dìde bọ̀ ẹ mọrú ọ̀rẹ́ tẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ àwọn kan ti kó wọn lọ rìmáǹdì báyìí ó ti kó wọn rí kóòtù ó ti kó wọn di àgọ́ ọlọ́pàá. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ń wá lórílẹ̀‐èdè nàìjíríà báyìí tí wọn ò mọbi tán wà wọ́n kàn ló jáde nílé ni kò padà wálé mọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ o ẹlòmíì bá ọ̀rẹ́ lọ ni ẹlòmíì boyfriend ló wá lọ ẹ jẹ́ á ṣọ́ra wa o yahoo ni gbogbo wọn fi ń mojú ó yá ẹ wo fídíò kẹ́ tó wo fídíò yẹn ẹ subscribe sí orí channel wa Yorùbá Gidi TV ẹ bá wa subscribe sí tó bá pé ní tòótọ́ àwọn ìsọfúnni tá à ń fún yín ó tẹ́ yín lọ́rùn ẹ sì nífẹ̀ẹ́ wa ẹ bá wa subscribe sí ẹ like péjì wa ẹ dẹ̀ comment sórí àwọn fídíò wọ̀nyí ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa o ẹ ṣé gan ni o ó yá ẹ jẹ́ á jọ wo fídíò yìí ká kọ́gbọ́n ẹ jẹ́ á kọ́gbọ́n ká ṣíra wá ń yè ẹ wo fídíò náà. ṣẹ́yìn náà rí i báwo lẹ́yìn náà ṣe feel ó bà yín nínú jẹ́ àbí bẹ́ẹ̀ náà ló ṣe rí lára tèmi náà inú mi ò dùn ẹ wo yóò tún dìgbà míì tá a máa pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run Ọlákúnlé Fásùgbà lórúkọ mi ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò ẹ bá wa láìkí fídíò yìí ẹ subscribe sí o ẹ tẹ agogo ìránnilétí yẹn kó lè máa rán yín létí ní gbogbo ìgbà tá a bá gbèrò àwọn ètò tó dáa báyìí jáde ẹ like kẹ̀kẹ́dẹ̀ drop comment síbẹ̀ ẹ share ẹ̀ kó lè lọ káàkiri jálejàkó ẹ ṣé púpọ̀ ó dìgbà kan náà. ojú wọn rèé wò kó wó kó ojú wọn rèé wò kó wó kó àwọn ọmọ tí wọ́n pa Sofia tí wọ́n gé orí ẹ̀ tí wọ́n tún dáná sun nínú apẹ àwọn ilẹ̀ ń wò yìí ṣẹlẹ̀ àwọn méjèèjì tó wà lápá ọ̀tún yín tẹ̀ ń wò àwọn yẹn ni tí wọ́n wọṣọ àwọn méjèèjì tí wọ́n wọṣọ yìí àwọn ni wọ́n dú ọmọ yẹn lọ́rùn tí wọ́n gé orí ẹ̀ tí wọ́n lọ dáná sun ṣé wọ́n rí orí ẹ̀ lẹ́ ń wò yẹn o wọ́n ní àwọn fẹ́ máa fi mu mílíkì láràárọ̀ àwọn bá ti fi mílíkì mu láràárọ̀ lẹ́yìn ìgbà tó bá ti jó tó jó dáadáa tó fi ṣàkó mu tó ń fi mu mílíkì wọn lówó máa dé ṣé ara àwọn méjèèjì tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí tí kan mú ọ̀bẹ dání àwọn méjèèjì àwọn lọ̀rẹ́ tó kó igi fún àwọn tí wọ́n pa ọmọ tí wọ́n ń dáná sun láàrò wọn àwọn ilé tí wọ́n náà ti wá dáná sun orí nínú apẹ tí wàá ju orí yẹn ọmọ tí ń wò yìí ẹ̀yìn àti kejì ẹ̀ ló fún ẹ ní igi ṣe rojú wọn báyìí o àwọn ọ̀dájú ọmọ ó gbọ́ wípé wọ́n fẹ́ pa èèyàn wọ́n ń dórí ẹ̀ wọ́n fẹ́ wá sún kó fàyè ìgbà ká máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ oníkòkò ẹ gbọ́ nǹkan tí ọ̀gá ọlọ́pàá sọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí àti àmọ̀ràn tó alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó fáwọn èèyàn ẹ gbọ́rọ̀ látẹnu ẹ̀ láìpẹ́ ní ìsìn ẹ gbọ́ ọ̀gá ọlọ́pàá sọ lórí ọ̀rọ̀ ọlọ́pàá. kí ló ń pa ẹ̀? Buhari Sọládẹ́yìndé. kí ló tẹ̀ fi ní ìwé ìròyìn báyìí lọ́kàn? Sàmì ò mọ kankan pa ọ̀rọ̀ yìí o. kí ló tó sọ pé ò mọ̀ ń pa ẹ̀? Mi mọ̀ torí alẹ́ ìjọ Friday yẹn
mo tẹ̀ mọ̀ torí èmi lọ tọ́lẹ̀ tí mo ṣe jẹun tán báyìí mo lọ sùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìgbà tí ó kò yà mo kí yàrá rí pé inú yẹn ó ń kan mí mo dẹ̀ lọ tọ́lẹ̀tì ní ibi torí erékìtì ni a máa ń tọ́lẹ̀tì sítáàtì tọ́lẹ̀tì a máa sọ sí ìsàlẹ̀ náà tí mo ṣe tọ́lẹ̀tì tán báyìí mo dẹ̀ ń bọ̀ báyìí lọ́ṣẹ̀ mo kàn rí tí ọmú ìyẹn Mr. Kim tó wà níbí báyìí tó ń mu bọ̀ ni mo bá wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí o gbàtọ̀ dé ọ̀pá yóò gàfáì tó ṣe mú eléyìí ìgbà tó bọ́ta nìyẹn èmi ò jẹ́ mọ kọ́kọ́ ń pa ẹ̀ àṣẹ pé ó ti sọ fún eléyìí pé nǹkan báyìí làwọn fẹ́ jó tẹ́lẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ tí ó ṣe. èmi àti àwọn kókó ń pa ẹ̀ ṣùgbọ́n gbàtọ̀ sọ́nù kan fẹ́ ṣe ọmọ níbi ò lè ṣe òun so bó ṣe mú mi ní pé tó ṣe mú eléyìí nìyẹn èmi tí mo lọ tọ́lẹ̀tì náà tí wọ́n ṣe mú èmi náà nìyẹn ọba ní pé kọ́ mú mi nìṣó ìgbà tó mú mi dé òkè àrígbà níbi tó pààyàn sí DPO yẹn wá ní pé kọ́ fi mí lẹ̀ pé nígbà tí mo ṣàlàyé fún wọn tán DPO yẹn wá ní kọ́ fi mí lẹ̀ pé kémi máa lọ. tó sọ ni pé o mọ̀ nípa nǹkan tó ń ṣe. ṣé gbá mi mọ̀ nípa ẹ̀ tó bá fún mi ní omi àgbẹ̀. ọ̀rẹ́ ni wọ́n nà. ọ̀rẹ́ ìjọ làwọn ará àwọn eléyìí mi ẹ̀ṣọ́ rẹ̀ eléyìí ní nǹkan tó bá ti bọ́ láti lè kéwú àtòrí àwọn eléyìí Gavari Mr. Kim àti ìkan ọ̀rẹ́ wọn Ahmed òun àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti ń bọ̀ láti lè kéwú wọ́n máa ń ya ọ̀dọ̀ wa wọ́n máa ń ṣeré wọ́n máa lọ ibi tí mo ti bá mọ̀ yẹn Mr. Kim yẹn nìyẹn ṣùgbọ́n ilé mi ò rírí láyé mi. ọmọ lékè kan náà nìkan náà. èmi ò lọ lékè ibi ẹnu ọkọ̀ṣẹ́ ni mo wà so ó máa ń gba àfáàfù mi pé kí èmi náà máa kéwú ń bẹ̀. òun kọ́ àfáàfù. bẹ́ẹ̀ ni. o dẹ̀ rírú nǹkan tán ṣe yóò. mi rírí bùrọ̀ tó bá fún mi nígùn hàn pé kí n fi búra ń pé nǹkan báyìí máa ṣe ẹni tó ṣe báyìí tí bá wà ń bẹ̀ ò máa ṣe tó bá lẹ̀ nǹkan tó bá ń wọ̀n tó wà kí n ṣe máa ṣe torí mi nǹkan tèmi bá mú nǹkan. báwo ni o gbọ́dọ̀ yìí ṣe tẹ́lẹ̀. ní alẹ́ ọjọ́ fún ẹ̀dọ́kọ̀ dọ̀dọ̀ mi olóhùn fẹ́ jo iṣẹ́ wọn á bẹ̀rẹ̀ pé kí ni olóhùn fẹ́ jo ẹ̀ mọ́lẹ̀ sọ pé kò sáyè wípé mi ò lè ṣeun àṣepọ̀ wọn ti rán ẹ̀kọ́ náà àbúrò mi nígi pé kó lọ ra igi wá èmi gba tí mo dẹ̀ sọ́wọ́ pé mi ò lè ṣe mo dẹ̀ wọlé lọ́tọ̀dọ̀ mi mo lọ sùn. àwọn àbúrò mi gan ọmọkọ̀ fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ wọn kọ́ dé lálẹ́ ọkọ̀ sọ pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí. àwọn òbí yóò bá yín gbé ni. wọ́n ti lọlé tiwọn àwọn máa ń sun ọ́fíìsì tiwa ni. ẹ̀ ń sun ọ́fíìsì ọ́fíìsì wo kílẹ̀ ń ṣe lọ́fíìsì. ilé kéwù ni wípé kan ara ọ̀dọ̀ dáàdì mi ni mo gbé àfáà ni wọn. àfáà ni wọn àwọn náà dẹ máa ń dáyàn lọ. wọn máa dáhùn bí ẹni tó bá ní stroke kó gbé wọn wá ká tọ́jú ẹ̀ ọ̀nà. irú eléyìí ò tí ì rí. mi rí first time tí wọn kódà mi mọ̀ pọ̀ fẹ́ ọkọ̀ yà dọ̀dọ̀ mi pé àwọn ọmọdé sọ pé kó sáyé o èmi dé wọlé náà tọ́ de mọ́ lọ sùn so ìgbà tó wá mú ọtọ́ tó ti lọ mi mọ́ tó ti pa èèyàn ṣeré mùsùlùmí eléyìí mi rí ohun gan ọ̀dẹ̀ mọ̀ mi rí eléyìí lásán ilé kéwòn láti jọ mọ́ra. gbogbo ìgbà tó ń sún tó ń ṣe nǹkan mi mọ̀ èmi ti sùn tọ́dọ̀ mi. ó sùn èmi ti sùn tọ́dọ̀ mi. mo lè sọ pé kò sáyé àní kò sáyé kò ṣe kọ̀kọ́ ládùúgbò wa tí mo lè àdúgbò ti dá mi ìgbà tó wá mú wa sọ́dọ̀ wa so ó kọ́ mi tẹ́lẹ̀ wá dá ọkọ̀ òun lẹ́ẹ̀kọ́ fún mi ẹ̀mí dẹ̀ ti sùn tọ́dọ̀ mi mo ti ní mo dẹ̀ ti lọ sùn. wọ́n lè fún wa pé wọ́n sọ kọ́kọ́ fún wa. wọ́n máa ń sọ ọ̀dọ̀ tẹ́lẹ̀ wọ́n ti máa ń gbé nǹkan wá láti wá. àga first time tó máa ṣe nǹkan lọ́dọ̀ wa ni kò dé sọ fún mi pé òun fẹ́ wọn kódà gómìn mọ̀ pọ̀ páyàn gan ni. ọkọ̀ náà fẹ́ gbé wa mi mọ̀ bí a tútù bí a bí gbẹ torí kò sùn. àga mi rírí àní first time kódà gómìn mi ò kò sùn mi mọ àní ọkọ̀ sọ pé àwọn gbé nǹkan báyìí lọ́dọ̀ wọ́n máa ń jó nǹkan lọ́dọ̀ yìí. wọn ọjọ́ kò rí lọ́dọ̀ wa. àwọn kan máa ń jó nǹkan lọ́dọ̀ yìí. ara wo kì í ṣiṣẹ́ pé ká kọ gbẹ́ni tó bá ní stroke gbẹ́ni tó bá ní stroke ká tọ́jú wọn àdínkù àwọn àṣàṣà ká ń tà mú tá a máa ṣe ní àmọ́ kọ́kọ́ pa ẹ̀hún tí mú wọn nìyẹn àwọn sọ wípé àwọn fẹ́ pààyàn bẹ́ẹ̀ wọn pààyàn. Balógun Mr. Kim. orúkọ ẹlẹ́ẹ̀kan sí. Balógun Mr. Kim Balógun Mr. Kim. ọmọ ọdún mélòó ni. mo ṣe máa pé 20 ní September 90 years ní báyìí. ọmọ bo ni ẹ. ọmọ Abẹ́òkúta. apagbo l'Abẹ́òkúta. Abẹ́òkúta ní. ọmọ bo ni mọ́mí ẹ. mi mọ mẹ́mi ṣá. dáàdi ẹ ń kọ́. dáàdi mi Abẹ́òkúta ní dáàdi mi. sáàdì ìbílẹ̀ dáàdi Abẹ́òkúta. sáà ìgbé family house yín l'Abẹ́òkúta. family house Ifọ̀ ní family house wa àmọ́ Abẹ́òkúta ní dáàdi mi gbé. Abẹ́òkúta ní apagbo lẹ́ ń gbé l'Abẹ́òkúta. Gbódòlúdé ní dáàdi mi gbé Gbódòlúdé. kí ló wúwo ẹ lọ ṣe lókè Àrẹ̀gbá. nǹkan tí mo lọ ṣe lókè Àrẹ̀gbá ni pé
mo máa ń lọ ibẹ̀ kọ́ lémi gbé ọ̀rẹ́ mi Sọ́lù ni ó gbé bẹ̀ òun ló dalé síbẹ̀. Sọ́lù kálíbà ni wọ́n gbé àbí ìwọ ló wá bá. bẹ́ẹ̀ni. ok kí ló wá ṣẹlẹ̀. gba bóyá ìṣẹ̀lẹ̀ lé Sofia èmi fẹ́ mọ ọkọ tó jẹ́ Sofia láti last year èmi àti àwa fẹ́ra mọ́. ìyá ọmọ olóògbé yìí. mo wá àwa lọ ibì kan jọ kan a máa ń pàdé níbi bí a bá pé tá a bá lọ òde àwọn òde ṣáà lọ pátí ó wá sọ. ṣé àwọn parent ẹ mọ̀ ẹ́. àwọn parent Sofia àwọn ẹ̀gbọ́n mọ́ mi. àwọn ẹ̀gbọ́n mọ́ mi ò mọ̀ ẹ́. mọ́ mi ò mọ̀ mi àwọn ẹ̀gbọ́n mọ́ mọ̀ ẹ̀gbọ́n dáadáa. ó wá sọ fún mi pé èmi ṣáà sọ fún pé mo dé tọmọ kan wá ń jẹ́ Sofia ní pé ọmọ yẹn náà mo máa àjọmọ ilé nígbà tá a pàdé jọ. sọ fún ọ̀rẹ́ àmọ́ nígbà tá a pàdé lé mi dé tẹ̀mọ́ wọ́n wá sọ fún mi pé ṣé kóun náà lè gba nọ́mbà yẹn pé kóun náà lè máa mo ní o fẹ́ gba nọ́mbà kí ló fẹ́ fi ṣe máa pé àṣọ ọ̀rẹ́ mi ṣá fún nọ́mbà mi mo fún nọ́mbà ọmọ Sofia yẹn. owó ní kò náà máa fẹ́. ó wá nílò ó ṣàlùkò fẹ́ máa fẹ́ mo fẹ́ máa fẹ́. ìwọ náà fọwọ́ sí àbí kó máa fẹ́. mo fọwọ́ sí. ó wá pè Sofia ní àárọ̀ ó pè Sofia kò pè Sofia níṣojú mi ṣá nígbà tó dalẹ́ ló bá pè mí pé ọmọ Sofia tó mo fún nọ́mbà yẹn nípò ó ti wà lọ́dọ̀ wọn lálẹ́ bí a last year àbí nípò ọ̀dọ̀ gan ló wà lálẹ́ báyìí mọ́ ọmọ tó sáré gba nọ́mbà lára mo sọ pé ó kè ṣá ó wá ọjà pọ̀jọ ní sex àbí a wá pàdé bí after 2 weeks a tún pàdé bí òde náà láti máa ń pàdé àmọ́ aríbi kan náà ó wá sọ fún mi pé kódà ọmọ yẹn gan ó tún wá ọ̀dọ̀ wọn lálẹ́ àná ní pé tóun bá tiẹ̀ fẹ́ lù. gbàgbé gbogbo yẹn kí ló ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọgàn a ti plan láti bíi 2 weeks gbogbo àjọ plan gbogbo nǹkan tá a plan afẹ́ pàǹpà ọfẹ́ lù. bọ́lẹ̀ tí lóògùn owó yẹn ta ló kọ́ yín. èmi screenshot ẹ lórí Facebook ni ọmọ àṣírí platform yẹn ọtí béèrè ní àṣírí àwọn oògùn oṣólẹ̀ tó dájú lọ́kọ síbẹ̀ àṣírí àwọn. báwo ló ṣe rí. èmi orí ọmọ ń sẹ́ndẹ̀ wọn kìíní sórí mi mẹ́rin tó ní group yẹn mi mẹ́rin tó dálẹ̀ orí Facebook àmọ́ nọ́mbà wọn máa ń bẹ London ìṣá. ẹ wá pè Sofia. àwa pè òun ló pè èmi tèmi ti pè Sofia bí last year mi ra pé àmọ́ òun ló pè báyìí ó ṣá pè pé kó wá bọ́hun lé ṣá bóyá wá bá ń lé èmi máa ń wà lọ́dọ̀ Friday Saturday ó wá bá ń lé ní last week Friday àtijọ́ plan àtijọ́ lóyà òun ló fẹ́ lù àmọ́ èmi bá dáwó náà ṣá àti ra àwọn nǹkan tó kù. kí làwọn nǹkan tẹ́ rà. bí ẹyin àbí ẹyin àwọn ewé ẹyin pẹ́pẹ́yẹ mẹ́ta àti àwọn ewé ṣẹ̀wúṣẹ̀ fún àti atare kan ṣá àtọ̀wọ̀n kan. gbà tó wá dé kọ́. nígbà tó wá dé èmi wà ń ta mo wá rò pé àsín pé òun ló dé tẹ pé kó sì àwọn méjèèjì sì jọ wà nílé ṣá nígbà tó àwọn méjì jọ wà nílé ó jà àwọn méjì ó jà pé wọ́n tún ní sex gan lálejò yẹn nígbà tó ní sex tán ó wá bá mi ta ó ní báwo ni ṣé mi ti jaya ṣá ìgbé máa sọ fún àyàn àti ìjọ àti pẹ́ kí n tó mọ̀ ṣé mi jaya èmi àyà mi nǹkan tí mi ṣe àyà mi jẹ́ṣá ó ṣàṣọ fún pé ó wọlé padà ó ń retí pé kí n wọlé kí wá bóun pé ká bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn pé ká sáré ṣe kọ́ta fẹ́ ṣe àmọ́ girigiri bá mi ṣá ó ṣàtàn ó ṣà ní kí n ṣe pé kí n má jaya mo ṣá wọlé bá tó wọlé òun ti sọ pé ọwọ́ ló máa dì mú pé kò ń fẹ́ òun lè dọ̀bẹ́ mú pé torí pé òun máa ti mọ̀ pé boyfriend pé kò lè pọ̀ sí fún òun ló nàbẹ̀ ọ̀dọ̀ ẹ̀ náà ni ó gbẹ ọ̀dọ̀ ẹ̀. àdá yìí kọ́. ọ̀dọ̀ ẹ̀ náà ló wà. ẹ ti kó yẹn sílẹ̀ rẹ̀ dé. ìyẹn ti wà nílẹ̀ ilé tiẹ̀ ni bí ó ṣe òun ti bí ó dọ̀bẹ́ wọn kúnlẹ̀ sí lórí pé mo mọ́lẹ̀ wá dọ̀wẹ́ mu ó dọ̀wẹ́ mu àtijọ́ sọ pé báyìí máa ṣe náà nìyẹn ó jẹ́ sọ ìdíwé mi mọ́ bẹ́ẹ̀ dání mi. ṣe kọ́ pa kẹ́ tó gé orí ẹ̀ táló kọ́ pa báàlẹ̀ ṣe kọ́ pa kẹ́ tó gé orí ẹ̀. báàlẹ̀ kọ́ pa ó di ojú ẹ̀ mú èmi kọ́ gbé ọyọ bẹ́ẹ̀ mi dàgọ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tí mi ṣe. ṣé ẹ ti kọ́kọ́ pa kẹ́ tó gé orí ẹ̀. agé lọ́wọ́ kan náà ni. ẹgé lọ́wọ́ kan náà. láì ṣe pa kò sí báyìí rẹ̀ pa. àdá ilẹ̀ fi gé orí ẹ̀ bọ́lẹ̀. bóyá wá ń ṣe kí ni àmọ́ nǹkan tí mi ti gẹ̀ ara mi tó wípé ká tẹ filẹ̀ wípé ó ti àmọ́ wá ń pẹ́ jẹ́ ẹ́ ti sùn ṣá bọ́ inú ìyàrá ìjẹ́ bóyá sáré wọ́n pe kí ni ká ṣe báyìí ọmọ ẹ̀jẹ̀ ti ń pariwo díẹ̀ bóyá sáré yí lórí tó kó fi ṣẹ́ díẹ̀ tó fi ṣẹ́ èmi kọ́ ara gé tán. òkùtí ààrẹ báwo ló ṣe gbàtẹ́gẹ́. àwọn oúnjẹ àpò sọ pé. ó jà kóró gan ó jà gan ó ń jà yẹn báwo ló ṣe feel. mo fi ń gbé mi bá tí mo kí tẹ ti má dáwọ́lé ara kí tẹ ara tẹ ti wá filẹ̀. nígbà tí wàá gé orí ẹ̀ ńkọ́. nígbà tá a gé orí ẹ̀ ilé àdúgbò wọn ni gbogbo bẹ̀rẹ̀ ṣá ohun ti yẹ mọ bí tó ti máa ra pẹ́ ó ti yá pẹ́lẹ́ láti ìrọ̀lẹ́ ó ti yá ojú ẹlẹ́ ó ti ṣe ojú ẹlẹ́ báyìí ṣe tán ó jẹ́ òun sọ pé òun ti ní sẹ́ẹ̀sì pẹ̀lú ẹ̀ ní pé òun lè fọ́ ọkàn kọ̀ọ̀kan òun máa bá ṣẹ́ jẹ́ gbé tóun bá fọ́ ọkàn wá ní kí bóun kó kí mo bá kó rẹ̀ sínú àpẹ kódà mi ìrántí àwọn kọ̀ọ̀kan mo ló rán mi létí pé nǹkan báyìí ló kàn mo ṣáà ṣe ìzá bá dàjẹ́ ṣe tán àwọn eléyìí títán wọn lè fi wà ń bẹ̀
kò yẹ kó kàn ẹ́ lé a máa ń ṣe wọn lé yóò mọ̀ kankan pa ẹ̀ kò yẹ kó kàn ẹ́ lé àmọ́ nígbà tí ẹjọ́ sùn jọ yẹn ni. àjọ sùn. báwo lọ sí dọ́dọ̀ yín. ilé àwọn ilé jíǹsì bíbá ilé àwọn ilé jíǹsì ilé àwọn ilé díẹ̀. báwo lọ sí bá yín bẹ̀. ṣé àwọn ilé alọ́bọ̀n wọn lè lé ní. báyìí lọ bá wọn lè lé a máa ń ṣeré lọ sọ́dọ̀ èmi máa ń ṣeré lọ sọ́dọ̀ àdúgbò ilé tẹ̀lẹ̀ yìí tó yé máa tilẹ̀ àjọ sílé kí ó láti pàdé wọn máa ń dáná wọn máa ń lo àrò àmọ́ kò sáàrò tá a fẹ́ lò ní ọ̀dọ̀ wa. ọ̀dọ̀ wọn lẹ́tí lọ kó àrò. ara ọ̀dọ̀ wọn láti àrò wọn lálọ́ lò ní ọ̀dọ̀ wọn lọ ní ọ̀dọ̀ wọn kò jìn síbẹ̀ ibi ikú gbà yẹn náà ni kò jìn síbẹ̀ dà àwa ibi láti mọ àgbé débẹ̀ àjọ gbé débẹ̀ náà ni. ṣé ẹ ti máa ń ṣe orúkọ báyìí tẹ́lẹ̀. àṣírí. kí ló fún yín ní ìgboyà láti ṣe. ìgboyà nígboyà náà láti ṣe tẹ́lẹ̀ àmọ́ akọ̀wé pé bá aṣááṣá nísòro ogun tẹ́ ka lórí Facebook yẹn ẹ bá jó tán bóun lówó ṣe wá dé. ó máa tó bá ti jó tán bẹ́ẹ̀ òun máa bẹ̀rẹ̀ sí ni máa lò ní. báwo ṣe máa lò. ó máa lò láàárọ̀. kí ló fi máa lò. èmi òun náà lò. kí ló fi máa lò. wọ́n máa fi mí kìlò. a máa fi bẹ́ẹ̀ máa. mí kìlò máa fi lò. má jẹ́ kó dùn mí sọ̀lì òdìn. má jẹ́ kó dùn mí sọ̀lì òdìn. kí ló fún ẹ ní ìgboyà láti ṣe. mi ní ìgboyà láti ṣe sà. ní last year Mustekim ó sọ fún mi pé òun náà mọ̀kàn tó òun fẹ́ bọ̀ òun ò fẹ́ mọ́ pé àwọn pé olóṣè ọmọ kan ni ó wá fún mi nọ́mbà ẹ̀ nígbà tó mo wá pe ọmọ yẹn lójú ẹ̀ ń bẹ̀ mo pè é mi àtọmọ yẹn ṣàjọ sọ̀rọ̀ bá ti mi àtọmọ yẹn jọ sọ̀rọ̀ tán lálẹ́ ọjọ́ yẹn ọmọ yẹn wá sọ́dọ̀ mi wá sọ fún Mustekim ọmọ yẹn wà ní ọ̀dọ̀ mi o pé ó tiẹ̀ bá mi ṣe é dáadáa o pé mo tiẹ̀ láìkẹ́ o Mustekim second day ọjọ́ kejì ọjọ́ yẹn gangan èmi àti Mustekim náà tún jọ jáde èmi àti ẹjọ jáde tó yẹ pé mo wá sọ ó wá ní ọmọ yẹn á fa lórí ẹ mo ní àwọn ó wá sọ́dọ̀ mi lánàá bọ̀ kò èmi àti ẹṣẹ àjọṣe pé mo láìkẹ́ ó wá ní ó dàbọ̀ ọmọ yẹn olóṣì ọmọ kan ni pé òun tiẹ̀ ní nǹkan kan lórí fóònù òun screenshot ẹ̀ ní Facebook pé oṣoolẹ̀ lọ́kọ̀ sí pé ká lò pé mo ní ká lò oṣoolẹ̀ ká lò kí ni ó dára sọ ó ṣáà máa ń dá mi láàmú torí ọ̀rọ̀ yẹn ó máa wá sílé mi kò kí máa wá sílé mi tẹ́lẹ̀ ó wá sílé mi ó máa wá sílé mi ní Friday Saturday pé kí n pe ọmọ yẹn kó wá kí n pe kó wá kẹ̀ Friday Saturday yẹn dẹ̀kẹ̀ ní Sofiat yẹn náà máa ń ráyè láti wá sọ́dọ̀ mi tí n bá ti sọ fún Sofiat pé mo wà lé tó bá ó kọ́ lè pè òun ti ṣe tán òun ti ń bọ̀ máa sọ pé mi ì sí lé mọ́ pé kó má wá torí Mustekim ó kọ̀ di Friday tó lọ yìí ọmọ yẹn ṣáà fọ́ọ̀sì ayẹ pé òun máa wá sọ́dọ̀ mi ṣá Mustekim wá ní kíní kan kó tó táìmù yẹn Mustekim ti sọ fún mi pé kára gbogbo wọn tá máa lò lẹ̀ má sọ nípa kára gbogbo wọn tá máa lò lẹ́kẹ̀ ó ṣáà owó tó bá wá sọ́dọ̀ mi tó bá ní kó lọ sukùl wá sọ́dọ̀ mi owó tó bá fún lé bóyá èmi lé ní 200 náà lé lọ a ní kí n fi kún ni ló máa fi wà Suleha èmi nìkan mò ń dágbé ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ni Suleha Abiola ní Abiola rẹ̀ kúgbà náà ìtòsí ibẹ̀ náà ni òbí tèmi wà bẹ́ẹ̀ni mo ń dágbé ni rárá èmi nìkan àárín àdìkú gbà ń bẹ náà ni bẹ́ẹ̀ni nígbà tí mo fún ọmọ kan lóyún ni mo fi kò lé wọ́n ṣe lé ẹ̀kú lé lé mi kò bẹ́ẹ̀ni wọ́n fi kò lé Mustekim wá nígbà tọmọ yẹn wá dé sọ́dọ̀ mi Mustekim ò sí inú ilé Mustekim sọ fún mi pé tọmọ yẹn bá ti dé kí n jẹ́ kóun mọ̀ èmi àtọmọ yẹn ti jọ wà nínú ilé a sì lò bẹ́ẹ̀ bí 30 minutes nínú ilé mo ṣáà ọmọ yẹn ṣáà ó notice pé Mustekim wà lọ́dọ̀ mi tó rí báàgì ẹ̀ ó ní ṣé Mustekim wà báyìí ni sọ fún pé Mustekim ó wà láàrán bùbọ́ wa sọ pé ó wá sọ fún mi pé kò ṣáà problem pé ṣèbí boyfriend òun tẹ́lẹ̀ ni mo á ní okay no problem Mustekim mo á lọ pé Mustekim ta pé Sofiat ní òun fẹ́ rí ẹ pé ó ti dé o bí Mustekim ṣe wọlé ọṣà àjọ ṣeré wọn àti Sofiat àjọ ṣeré ó bọ́ ta padà Mustekim wá pè mí bọ́sítà pé sọ́lé ó ti yá pé ká ní ọ̀dọ́ bí a bí after 9. nǹkan tó ń sọ náà oníní olùkọlù tẹ̀lé èmi mo lọ pè ní ìta pé Sofiat ti wà nínú ilé èmi ni mo lọ pé Mustekim ta pé Sofiat ti wà nínú ilé àwọn méjì jọ ṣeré èmi ṣáà fi wọ́n lẹ́sìn nínú ilé Mustekim wá bá mi ta pé ọmọ yẹn pé ó yà chance ti yọ rárá èmi nìkan ó wá sọ fún mi pé chance ti yọ mo ní chance kí ló yọ ó wá ní kíní kan ká
ó ṣáà wọlé ó sọ fún mi ta lẹ́ pé ká kémi di ọwọ́ ẹ̀mí kóhùn gé ní orí lẹ́sẹ̀kẹsẹ̀ mánà kí n gé lórí kẹ̀ pé ó rí bí mo ń ṣe ó wá ní kí n má panic pé kí n má wọ̀rí pé kò lè sí nǹkan kan pé tóun bá ti wọlé òun kọ́ òun máa gé orí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo filẹ̀ síta ṣá mo kó n ta ń tèmi mo wọlé bí tí mo ti wọlé ó mú ọ̀bẹ ó fi ọ̀bẹ báyìí ọmọ yẹn ò rí ọ̀bẹ yẹn ó fi ọ̀bẹ yẹn ibi tẹ́mi mi ń gé nǹkan kan lára bí èmi wà lórí mo bá nígbà kóhùn tó wọlé mo wà lórí sọfẹ́ mi àti ẹ̀jọ́ ń ṣeré ni ẹsẹ̀ mi ń gé ọrùn ẹ̀ ẹsẹ̀ lòun ló gbé wọlé kò pẹ́ rárá ó yọ ọ̀bẹ inú pílò ó fi rẹ́ orí ẹ̀ ibi tẹ́mi ti ń ba tó ti rẹ́ orí ọmọ yẹn ibi tẹ́mi ti ń bá Mr. Kim drag ọ̀bẹ pé mo fẹ́ yọ ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ ló ti ṣá mi lẹ́sẹ̀. lẹ́yìn pé gé orí ẹ̀ ṣe àgbé ẹ̀yà rẹ̀ ní. òun ló gé ibi ìtàn ẹ̀. ibo lẹ gé. ìtàn ibi ìtàn òun ló gé ibi ìtàn ẹ̀ ó gé ibi ìtàn ẹ̀ ó náà tún fẹ́ fi ṣe nǹkan mi. ilé tèmi lọ̀bẹ wá tẹ́lẹ̀. wọ́n ti pípẹ́ ọ̀bẹ sílẹ̀ kódekóde. mi pípẹ́ ọ̀bẹ ilé mi lọ̀bẹ wá èmi ọ̀bẹ tí mò ń lò nílé tẹ́lẹ̀ ni. gbogbo ẹ̀ ilé ọ̀dọ̀ mi nìyẹn wá tẹ́lẹ̀. mo kọ̀ torí tí n bá lọ sóde tó bá fún mi lórí ẹran òun ni mo máa ń lò. orí ẹran ló máa fi ń lókè pẹ̀lú gbogbo nǹkan tó yí ojú ẹ̀ wá ti rí náà ìjẹ́ kábàámọ̀ nǹkan tó ṣe. mo kábàámọ̀ sà. báwo ló ṣe kábàámọ̀. tí n bá táyìn wá mi ní ṣe irú ẹ̀ mọ̀ ní sà. ní dédé aago 3 ní òru ọjọ́ sátidé òní ìròyìn kan wá látọ̀dọ̀ àwọn ọdẹ tí wọ́n ń ṣọ́ àdúgbò kan tí à ń pè ní Òkè Arẹ́gbà nípínlẹ̀ Ògùn lábẹ́òkúta wọn bí wípé àwọn rí àwọn ọmọkùnrin kéékèèké kan tí wọ́n ń jó nǹkan kan nínú apẹ nǹkan tí wọ́n dẹ̀ ń jó àwọn fura sí wọn ìdí nìyẹn tí ọ̀gá ọlọ́pàá tó wà ní àdátán tó fi kó àwọn ènìyàn sòdí tí wọ́n lọ síbẹ̀ ìgbà tá a débẹ̀ àwọn 3 wọn arímú ń bẹ̀ ìkan sá lọ àwọn 3 tá a rí mi nígbà tá a fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n jẹ́ kó yé wa pé nǹkan táwọn ń jó nínú apẹ orí èèyàn ni orí èèyàn táwọn dẹ̀ jó ọ̀kan nínú àwọn ló jẹ́ ọ̀rẹ́bìnrin ọ̀kan nínú àwọn ní eléyìí tó sá lọ yìí ó ní ọ̀rẹ́kùnrin ọmọ yìí àwọn tan ọmọ yìí lọ sí inú ilé àkọ́kù kan ibẹ̀ làwọn ti ṣe ikú pa ọmọ yìí tí wọ́n dẹ̀ ti gé orí ẹ̀ ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ògùn wá pàṣẹ pé eléyìí tó sá lọ yẹn ọwọ́ gbọ́dọ̀ tó rẹ́lẹ́sẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jẹ̀yà ìdí nìyẹn tí DPO tó wà ní àdátán tó kó àwọn ikọ̀ rẹ̀ sòdí tí wọ́n sì rí pé wọ́n wá arákùnrin yẹn láwàákàn ìyẹn ni Sọ́líù májẹ̀kódùnmí ọwọ́ tó náà nígbà tó fi máa tó bí wákàtí bíi mélòó kan lẹ́yìn ìgbà tí ó sá lọ ó bani nínú jẹ́ púpọ̀ torí mi ò mọ kí ni nǹkan tí ọmọ eléyìí tó dàgbà jù nínú wọn lọ́mọ 20 ọdún kò tí ì pọ̀ 20 ọdún gan tán ó sì di ní oṣù kejì kó tó pọ̀ 20 ọdún eléyìí tó dàgbà jù ọmọ ọdún 17 wà nínú wọn ọmọ ọdún 18 ọmọ ọdún 19 ẹjọ́ kí ni éèjì tá a sọ yìí kí ni wọ́n fẹ́ fi owó ṣe tó bẹ́ẹ̀ tí wọ́n fi láti lọ gbẹ̀mí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ nígbésí ayé ẹ̀ rí pé àwọn òbí ní iṣẹ́ tó pọ̀ láti ṣe tọ́lọ́pọ̀lọpọ̀ náà àwọn òbí ti kùnà nínú ojúṣe wọn àìmójútó àwọn ọmọ àìmọ̀ nǹkan táwọn ọmọ wọn ń ṣe àìfẹ́ mọ ọ̀pọ̀lọpọ̀ òbí náà ti pé tọmọ wọn tó bá mú owó wá fún wọn lé inú wọn á dùn wọn aláwọn ti rí owó wọn fẹ́ mọ irúṣẹ́ tọmọ wọn ṣe tó fi rí owó ọ̀hún ẹ wo ọmọbìnrin ọmọ tí wọ́n pa yìí Sofiat Kẹ́hìndé ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ pé ọmọ 20 ọdún ni o ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ tí àwọn òbí ẹ̀ sì ń wò pé lọ́jọ́ iwájú ọmọ yìí máa ya ọmọ dáadáa fáwọn òun ni àwọn olórí burúkú kan náà wọ́n dẹ̀ wá lọ ṣekú pa lójijì ṣe rí pé nǹkan tó bani nínú jẹ́ púpọ̀ ni. kí ni ìmọ̀ràn tí ẹ lè fún àwọn òbí àti àwọn tó ń wọ́n. àwọn òbí gbọ́dọ̀ mójútó àwọn ọmọ wọn dáadáa wọ́n gbọ́dọ̀ mójútó àwọn ọmọ wọn dáadáa àwọn ìjọ Ọlọ́run a gbọ́dọ̀ mójútó gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn lábẹ́ wa ká mọ̀ mọ́ píríkì wàásù a máa ṣe ni pé a gbọ́dọ̀ lówó kò síbi tọ́lọ́run Ọlọ́run ò bá wa ṣàdéhùn pé gbogbo ẹni tó wálé ayé ló gbọ́dọ̀ lówó àwọn òṣèré orí ìtàgé káwọn náà kí wọ́n mọ̀ wípé kò ń ṣe gbogbo eré tá à ń ṣe ká mọ̀ mọ́ jẹ́ kó wọ́n wà nínú eré tá à ń ṣe pé ẹnìkan sóògùn owó ó lówó bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá padà yọrí sí pé ẹ tó sóògùn owó tó lówó ìyà kan jẹ́ ẹlòmíì ti wò ó wípé ó sóògùn owó ó lówó nǹkan tó fẹ́ mọ̀ nìyẹn ìyẹn ló ń kọ́ àwọn ọmọ burúkú wọ̀nyí ní ìkọkúkọ tí wọ́n ń ṣe yìí ẹ̀dẹ̀ ṣekú pa odidi ọmọ
ẹ tún wá gbé òkú ẹ tún gbé sínú àpò ẹ wá lọ jù síbì kan ọmọ tí ẹnìkan bí ó bà ní nínú jẹ́ púpọ̀. ọ̀gá àmọ̀ràn yín sà fún àwọn tí wọ́n lè jẹ́ pé bóyá àwọn ni wọ́n ní kán lọ wá nǹkan báyìí wá àbí tó ń kọ́ gẹ́gẹ́ bí nǹkan táwọn eléyìí sọ fún wa ẹnìkan kan ò ní kán lọ wá wá ohun tó ń sọ fún wa ni pé àwọn rí lórí ẹ̀rọ ayélujára ni ó ní mo fi ń sọ fún wa pé àwọn tí wọ́n bá ń ṣeré orí ìtàgé àwọn tá a wà nínú ìjọ Ọlọ́run káwọn yé jẹ́ kí àwọn èèyàn mọ̀ bìlú pé dandan ni ká lówó ara àwọn kan tó fà á nìwọ̀nyẹn náà. òun náà àwọn náà wà níbi ìbàdí pé kí yẹn máa stay mọ́ wa lọ́wọ́ ló jẹ́ kí n máa sáré lọ́kọ́ káṣílẹ̀ ọkọ̀. ọgbẹ́ orí ẹ̀ rí o tí wọ́n dáná sun orí ẹ̀ nínú ìkòkò ìkúnlẹ̀ abiyamọ o kọ́lọ́wọ́n ọba mi kó mọ̀ ṣọ́ wa ẹ sọ fáwọn ọmọ yín kí wọ́n ṣọ́ ìrìn ẹsẹ̀ wọn o kí wọ́n ṣọ́ ìrìn ẹsẹ̀ wọn ó léwu púpọ̀. she this back now. Yeah. Let them come inside. Let them come inside.